gbénu ilé ẹni kábọ̀nù rọ̀ lẹ́ máa ń wí a sì wá wà nílé wa tí ẹ wá pẹ́ ìdí wa gbé ká mọ́ lọ gbé mílíọ̀nù wa nílùú tó lọ́ba tó níjó yìí àdúpẹ́ pé pírẹsidẹ̀ntì wa gbọ́ Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn ìjọba ẹlẹ́ẹ̀kejì tí ń bọ̀ yìí kọ́lọ̀ fi rọ̀ wọ́n lọ́rùn torí pé bàbá Tinubu wọlé ẹlẹ́ẹ̀kejì gbogbo wa náà lámọ̀ yẹn nígbà jẹ́ pé àwọn ará wájú ṣe mẹ́jọ bàbá náà ó ṣe mẹ́jọ yóò ṣe mẹ́jọ alùbáríkà àwọn bàbá tó jókòó yìí torí pé àwọn bàbá yìí òṣèlú ló dé ní nǹkan dàrú wọ́n ní ọba ba lórí ohun gbogbo ni lẹ́yìn Ọlọ́run àwọn bàbá tó kàn rèé tí wọ́n bá sọ pé báyìí ni ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn olóṣèlú dé wọ́n yí nǹkan po wọ́n tọwọ́ bọ̀ bọ̀bọ́n ṣe tọwọ́ bọ̀ náà àṣẹ yẹn sì ń bẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn bàbá ìrònú àṣẹ tí ń bẹ lẹ́nu wọn ò gbọ́dọ̀ fi ṣépè fún àwọn ọmọ tí wọ́n ní torí pé ohun tí wọ́n ń jọba lé lórí náà ni àwọn aráàlú ìjọba lé lórí wọn pé wọ́n jọba tó dáa náà ni àǹfààní tí wọ́n fèmí láti wá pé ká wo nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀ ààbò ìlú wa torí ìlú wa níbi ìlú mi ni. Koiki Media bring the work closer to us. Gbogbo ẹni tí wọ́n bí wọ́n bá ti ń sọ èdè tí mò ń sọ lẹ́nu yìí ìlú mi níbẹ̀. Káre ẹ rí i pé àwọn bàbá mi tó jókòó ẹlẹ́sìn wọ́n bí ọkùnrin kò ní jẹ́ kan kò ní jẹ́ méjì wọ́n sì bóbìnrin. Àwọn ọmọ táwọn náà bá bí omi ó lọ Amẹ́ríkà ìdí ó lọ London ìdí ọmọ lọ gbé Ìbàdàn ìdí ó gbé káàkiri wọ́n lọ tẹ̀dó síbẹ̀ bí yóò bá ṣe tẹ̀dó kiri nìyẹn ìran kan náà ń gbogbo wa bàbá kan ìyá kan náà ló bí wa táwọn bàbá mi mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyí táwọn bàbá yìí fi wá wò pé nígbà tí a ti jà fún wọ tó lómìnira ìgbésẹ̀ tó ń gbé láti lẹ̀ fún ààbò ilẹ̀ Yorùbá fún ààbò àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀ gbọ́dọ̀ dá dúró inú mi lẹ́rù pé bàbá mi kan ń bẹ ń bí bàbá wa yìí nígbà tí wọ́n ń ṣe ètò bí a ṣe ṣètò security alábùjá àtàwọn bàbá wa Olúgbọ́n kọ́lọ́njẹ́ mi ogun ẹ bá mi ṣe kábíyèsí gbogbo ilẹ̀ Yorùbá kábíyèsí ti bàbá mi ó rìnlẹ̀ torí ìlú ọlá wa ṣẹlẹ̀ kan sí adọ́gbẹ́ lórí bàbá nígbà tí àwọn bàbá wa Olúgbọ́n ti ilé gbọ́n tí wọ́n ń ṣètò wọ́n bá pírẹsidẹ́ǹtì sọ̀rọ̀ mo mìtì bàbá mi ń bẹ̀ ní kábíyèsí mi ń bẹ̀ ń jọ yẹn wọ́n jọ ń fi ọ̀rọ̀ yẹn jomi tó rọ̀ wípé nígbà tí àti fún Sunday lómìnira ń sìn a gbọ́dọ̀ ṣètò bí a ṣe ṣe security ilẹ̀ Yorùbá tí ó fi dúró tó lè sí bàbá mi ẹlẹ́ni mi bẹ́ẹ̀ bá ti fún mi láṣẹ tí mo ní àtìlẹ́yìn president tí mo lẹ̀ níta àwọn bàbá mi tó jókòó yìí Fúlàní ò lè jíwa gbé mọ́ torí pé àwọn tí ń jiyàn gbé yìí wọ́n yé ṣe sìgìdì wọ́n yé ṣàǹjọ̀nù èèyàn bíi tiwa ni wọ́n ìbọn tí wọ́n gbé lọ́wọ́ náà fi ń dẹ́rù àwọn bàbá mi àti ìyá mi lórí oko ohun tó sì gbé lọ́wọ́ yìí àwọn bàbá wa yìí báwọn gbé sakabula lọ́wọ́ á gbà pọ́n táwọn gbé lọ́wọ́ yẹn pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ètò so president wa ní ká ṣètò bí èèyàn 50,000 mo ní bàbá mi á rí jù bẹ́ẹ̀ lọ àwọn wàwẹ́ á rí jù bẹ́ẹ̀ lọ tọ́ba rí bẹ́ẹ̀ lọ wá tọ́ba wá wá ọ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá tó gbé gbogbo Kogi ní oko ara ní gbogbo ilẹ̀ Yorùbá tí jẹ́lẹ̀ Yorùbá kálàáfíà wà mo dẹ̀ fi ń dẹ́ bàbá mi lójú pé kọ́lọ̀ ń jẹ́ bàbá Tinubu mi ò ní dójú tì wọ́n rárá mi ò dẹ̀ ní dójú tẹ̀yìn bàbá mi bí mo ṣe wá yìí nísìnyí inú mi dùn pé àwọn bàbá mi Ibrahim wọ́n ti ń ṣe gbogbo méjì àtàwọn tẹ̀yìn wọ́n ti ń ṣe ṣùgbọ́n àfọwọ́kùn tèmi pẹ̀lú wọn yóò tún wọ́n dà pé kíní yóò tún pépẹ́ ní jù bẹ́ẹ̀ lọ a sì lè kápá àwọn ajínigbé yẹn kì í ṣe pé a kápá wọn lásán a mọ̀ mú wọn á fún yín láàyè tí ẹ mọ̀ ní òfin yẹn gan. pé ó jára bá o. nígbà tí àwọn ọmọ mi wọgbó tí wọn àwọn tó ń mú láàyè wá rè tí èdè ṣe pé irọ́ la á mú òdodo pé àwọn tá a mú wá ní kábíyèsí ẹ kó wọn fún ìjọba ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ kó wọn fún ìjọba kó lè mọ̀ pé lóòótọ́ là ń ṣe tí èpà ń parọ́ mọ́ wọn tó gbogbo nǹkan láyé ká fi sọ́wọ́ Ọlọ́run àgbọ̀dọ̀ fi gbéraga kún ṣùgbọ́n mo fi ń dẹ́ bàbá mi lójú pé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àti àṣẹ tiyín tí a bá jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn bàbá mi tó ti ń gbé gbèsè yẹn tẹ́lẹ̀ á kápá wọn dáadáa tí àlàáfíà wà fún mi dáadáa
tọkẹ tí ń sùn tí tẹsùn tí ọkàn yẹn balẹ̀ nígbà tí èmi gbọ́njú nílùú wa nílùú bàbá mi tí a bá toko dé ńgbà mi tí oorun bá gbé wa lọ́ntà a lè sùn mọ́júmọ́ bàbá wa sọ pé ìtàmú sùn mọ́jú ilẹ̀ sọ ọmọdé oko ó lòun láyà tí ọba láyà sí yóò sùn tani ó jẹ ọgbẹ́ tẹ́lẹ̀ bọ̀ nísìnyí bẹ́ẹ̀ bá wá sùn ta kílẹ̀ tó wọ́n sì jíyàn gbé wọ́n bá ní ká wọn lọ mú wa ẹni tí ò tí ì rówó sanwó ọmọléèwé tẹni kọ́ lọ mú 50 million wá kọ́ lọ mú 20 million wá nílẹ̀ bàbá wa ó kù díẹ̀ káàtó mo dẹ̀ rí pé President Bola Ahmed Tinubu pẹ̀lú ìgbésẹ̀ wọn àti fọwọ́sowọ́pọ̀ gbogbo àwọn security men tí wọ́n dẹ̀ ní wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa á kápá àwọn pépò yìí tínú wa ó sì kùn tí ọ̀nà ló sì balẹ̀ Ọlọ́run ní jẹ́ kí gbogbo ilẹ̀ okun bàjẹ́ gbogbo ibi tí wọ́n ti wọ̀ tí wọ́n dẹ́rù bà àwọn bàbá wa nù lù wọn bí oko àwọ̀bẹ̀ á dẹ̀ rí pé a wà ń bẹ̀ fún ọjọ́ mélòó kan tí àwọn aráàlú ọmọ ráyè sí ní dáadáa tálàáfíà ó sì wà ẹ̀yin bàbá wa ní ọmọ tí ó ní ìyá òun ò ní sùn ni òun ní òun ní fojú po ohun bẹ́ẹ̀ ni ọmọ tó bá ní ìyá òun ò ní sùn òun ní òun ní fojú po ohun ojú ní sì ń kábò di òun bọ̀ mbẹ̀ ojú ń ká olè abẹ́rẹ́ tí ń dájọ́ ni ń gbà yẹ pé adájọ́ náà tẹ́lẹ̀ wọn náà ló kù jí pé ṣùgbọ́n mi fi ń dá ẹ lójú pé bàbá ojú ń ká àwọn yẹn ni tá a bá wọnú gótì wọn àṣọ àwọn tí ń bẹ́ ń gbòòrò tó ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ o àwọn tí ń díyàn gbé pẹ̀lú àwọn àsọmọgbé wọn tó ń bẹ́ ń gbòòrò tó ń fún wọn lọ́wọ́ pé eléyìí ló lọ ẹ lọ gbé ẹrìn báyìí bàbá mi tíṣẹ́ yẹn bá bẹ̀rẹ̀ ẹ kù sára sí wa àbọ̀ mi ò káwéèsì. Koiki Media bringing the work closer to the doorstep. Jésù sọ̀tà gbogbo ayé lọ́mọ̀ kúrò àtà ọ̀dà tó fi wá ta ògòdò owó ní làkínú ògòdò àríwá jáwé oríjì oṣù olé ní bínú ẹni tí ọ̀fẹ́ gbà ọmọ tó bẹ̀rẹ̀ di àríwá gánrí lórúkọ tí a ń pè ọjọ́ òun ló dín fáfọ̀ Ọ̀rúnmìlà tí ń tì kọ́lé Ọ̀rúnbọ̀ sí Ọ̀rúnmìlà níbi ayé tóun lọ yìí Ọlọ́run ó ṣe gudugu méje yàrá mẹ́fà Ọ̀rúnmìlà níbi ayé tó ń bá obìnrin àjẹsùn adáyéwá gbọ́ pé Ọ̀rúnmìlà ló tó síbẹ̀ wọ́n mẹ́jọ nsogún orógbó ní ẹjọ́ ọ̀run ẹjọ́ ọ̀run ẹ̀fọ́ Ọ̀rúnmìlà rẹ̀ ó ló dógójì ọjọ́ kóun tó tàbí Ọ̀rúnmìlà wọ́n mú ẹjọ́ nsogún ogun òfin ẹjọ́ Ọ̀rúnmìlà ni ó ló dógójì oṣù kóun tó tàbí Ọ̀rúnmìlà wọ́n mẹ́rin nsogún àtàrí ogun àtàrí ní ẹgbẹ́jọ́ Ọ̀rúnmìlà lè mú wá ó ló dógójì ọdún kóun tó tàbí Ọ̀rúnmìlà wọ́n jọ fẹ́ àpárá oníkẹ́lẹ́ ní mọ̀múra mọ̀mú jẹ́ ló máa pàrọ̀ ké ààrẹ wa gbọ́n tẹ́ bá ń sẹ́ mọ̀múrẹ́ mọ̀mú jẹ́ gbọ́n tẹ́ bá ń sẹ́ mọ̀múrẹ́ mọ̀mú àfimí lórúkọ méjì àfihàn ìkọ́ ní borí adé ìyá àlùkò ní borí ògùn yẹn tí ọ̀fọ̀fọ̀ bá pé gba nítì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn ẹni tọ́lọ́run yá lóhùn rè táyé yá lóhùn rè ó sì ṣe pẹ́ tí ọ̀fọ̀fọ̀ bá pé gba nítì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn kì í pé méjì ẹni tọ́lọ́run wá yá lóhùn rè táyé yá lóhùn rè ó sì fọ̀ fún wa. ẹ mọ́ bí mi ṣe mi ni ṣe mi ò ní já fún mi palẹ̀ láéláé ẹ mọ́ bí mi ṣe mi ni ṣe. Ó sì wọlọ́run náà ni ọ̀ṣẹ̀lẹ̀ kejì orí nǹkan tó wọlọ́run ni nígbà tí Buhari ṣe ẹ̀mẹ́ ọdún mẹ́jọ tí wọ́n ń pa ẹ̀ka ọ̀sẹ̀ tó béèrè bàbá Tinubu dẹ̀ dé yóò sọ ọdún mẹ́jọ tiẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ tí ò sí kankan tó lè ṣe ikú kan ò lè pa bàbá yẹn arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ní olóòdù bàbá ń tẹ̀yìn kẹ́ni bàbá ń tẹ̀yìn ni o bàbá Tinubu ń bọ̀ ń tàn yín ni o kẹ́kọ̀ọ́ ò lè ṣe yọ̀sọ̀ ọdún mẹ́jọ àṣẹ Ọlọ́run ni torí pé ta bá ń pẹ́ láàmú sọ fọ́lọ́run àwa ń sọ fọ́lọ́run pé Ọlọ́run tó ní mí wọ́lá pé bàbá yìí tiẹ̀ ṣe mí lórí inú àwọn fámìlì mi ń dùn inú ọmọ mi ń dùn inú ìyàwó ń dùn pé bàbá wa ti fìlì inú ilé rẹ̀ ní gbé inú àwọn olólùfẹ́ mi ń dùn inú wọlá bẹ́ẹ̀ kọ́ fàṣìkò tá a wà ẹbẹ̀ wọ Ọlọ́run òní ní ọjọ́ Friday gbogbo ayé náà mọ̀ pé Ọlọ́run mo fi Ọlọ́run bá mo fi ọlá àsìkò tá wọlá ẹjọ́ tó ní bàbá Tinubu ní máa bọ̀ ńlé tínú mi ń dùn torí mi fẹ́ yí tí kò yé mi pẹ́sẹ́ mo sì tún lè padà sínú ilé mi ní sókà nírọ̀rùn Ọlọ́run wọlá bẹ́ẹ̀ jẹ́ kẹ́mi bàbá Tinubu torí mo mọ̀ pé Ọlọ́run tó ní mí ọdún mẹ́jọ rẹ̀ tú ọ̀ nìyẹn lọ́dọ̀ rẹ̀ tú ẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀mí gígùn là ń tọrọ fún bàbá Tinubu Ọlọ́run wọlé agbára tó dúró nùrùn tó pẹ̀lú ìfẹ́ náà fi dúró nùrùn mi ló ní fún ọ lọ́wọ́ rí
mi ò fún wọn ní nǹkan kan rí gbogbo yẹn kẹrin táwọn kí ni mo ní tí mo fẹ́ fún wọn mi ní ọlọ́run wọlá abẹ́ díkẹ́ mi bàbá Bọ́lá Tinubu ogun wọ́n jẹ́ bàbá yẹn parun lójijì wọ́n jẹ́ ọjábọ́ wọ́n jẹ́ nǹkan kan ó ṣe gbogbo àwọn táwọn àjọ ń kóra wọn káàkiri náà ọlọ́mọdé àparẹ́ ọlọ́mọdé àparẹ́ o ọlọ́mọdé àṣìṣe o ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o ọlọ́run ní jẹ́ jábọ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ ọlọ́run tó ní mímọ̀ pé mo ń dúpẹ́ fún yín torí pé kò sígbà tí mo pè ní tẹ̀lé mi kò sígbà tí mo ló yá tẹ́ẹ̀ ló yá èmi náà fi sọ pé mi ì lè gbàgbé inú ọkàn mi kò sí pé ẹnìkan ẹsẹ̀ ń dáàtú pé bóyá government security ẹ kò ní ká kíkẹ́jú ìrọ̀ o 100% kése 99 99 yẹn èyàn lè fi wọ́n yẹn fi dáadáa lè yẹn 100% mo fi sọ fún yín pé kò sí nǹkan kan tí wọ́n lé tó bá ti ń àkókò ẹ̀ tán gbogbo wa náà láàjọ sí. Ìgbò òòṣà Ìgbò òòṣà ẹ̀kẹ́ tí mo fẹ́ ṣe yìí èsì pé nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ tó ń bẹ̀ yín pé ẹ jẹ́ ká jọ wà mo wá ń fi àsìkò ibẹ̀ gbogbo àwọn tó lọ tán bá padà dé ẹgbà wọn ẹ wò ìdọ̀bálẹ̀ mi rè. Ṣé wá rí ìgbà tí mo tó fẹ́ sọ ni pé ẹsẹ̀ búrẹ́dà mi já mi sí kankan ẹ jẹ́ kí kálukú lọ gba PVC ẹ̀ agbára wa tí Yorùbá òbí ní dèrò ènìyàn o. Postal card. Ẹ lọ gbà á dìbò fún bàbá Tinubu. Táì ní bàbá tó bọ́mbà. Á dìbò fún bàbá Tinubu. Tí ó dẹ̀ wọlé. Ó ti wọlé. Bàbá wọlé. Ó ti wọlé. 100% ni. Ìwọ tó bá tẹ́lọ́rùn. Koiki Media bring the work at your doorstep. Torí pé yóò wọlé tẹ́lẹ̀. Ìbò tiẹ̀ Ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bẹ́ẹ̀ni. Ok, wọ́n ọmọ wèrè Yorùbá sì tọ́ ń takò bàbá yẹn só lè dá òmìnira gbà láì jẹ́ kó lọ́wọ́ àwọn bàbá yẹn nù. Torí pé tá a bá ti ń ṣe àwọn kan mọ̀ gé wa lẹ́sẹ̀ kó láti fẹ́ débẹ̀. Àfi ká fún wọn support káwá sọ pé bàbá wa nǹkan tá à ń fẹ́ rè. Káwọn ò lè fún support. Àfẹ́ kí Yorùbá lọ sẹ́yìn ni. Tó ti yé sí aláti fún wọn support káwọn náà lè fún wa ní support. Ọlọ́run níjọba àjẹ fún wa. Ọlọ́run níjọba àjẹ fún wa. Mo ní bàbá náà tó mọ iyì ọmọ kò jẹ́ ti wá ṣeré. Bàbá àrà tó mọ iyì ọmọ Ìgbòho òòṣà. Bàbá àrà tó mọ iyì ọmọ. Ẹ ṣe orúkọ lọ́wọ́ akọni Oòduà bàbá tíá chief Doctor. Olóyè Doctor ọmọwé bàbá rere bàbá gidi akin gidi eré lọmọ májàsọlá Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Bòròró ẹkùn ọkọ Miyetti Àlà ẹkùn ọkọ Sàlíù ní Gbọ̀ngàn ọmọ jọmọ lọ ọmọ nọmọ pa torí tó bá dòdìdẹ rẹ tó bá dà olùṣàṣà ẹja máa gbẹjà jẹ kò sí. òfin Fúlàní náà gbọ̀nà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 gbọ̀n láàlá oko gómìnà tó lè gbọ́. owó bàbá dànù wà má pani bí ọtí nígbà pé yàmi ti wà jà ń ṣe ìgbàgbẹ́ ìyá Dámì pé kọjá kí yàmi wá ṣe supporting wife. ẹ ṣe àdúgbò lórí ìjọba àkókò ìtúpọ̀ lẹ̀ tá a ṣe nínú ọjọ́ kẹfà oṣù kẹta ọdún ìyọ́dẹ̀ tó pọ̀ lẹ̀
tí wọ́n ń fẹ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ní pápá kẹ má ẹ̀kọ́ já fún un. Jọ̀pá dín kúrò lára rẹ̀. níbi tí ẹgbẹ́ àpapọ̀ ìpínlẹ̀ tí wọ́n ti wá kí wọn káàbọ̀ padà sílẹ̀ bàbá wọn sí àyè. Aláyìí. Koiki Media bring the workers at your doorstep. Aláyìí ẹ bá mi ṣó rẹ̀. Ẹ bá ẹ̀kọ́ já fún un. Ẹni bá fọ́ mọ́ lọ́wọ́. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho níbi tí ẹgbẹ́ àpapọ̀ akíkanjú tí wọ́n ti wá kí wọn káàbọ̀ padà sílẹ̀ bàbá wọn. Ẹgbẹ́ Àwòrò Ṣàṣà Mọ́dúdúwà rè ṣe. ẹjọ́ lọ sàlẹ̀ ẹjọ́ lọ sàlẹ̀. Ó ń torí agogo yìí ka wákàtí ọjọ́ àti kó má ka wákàtí bàbá ẹ̀ sí rere. Àṣẹ. Àwọn rè ṣe o. Máa pe bàbá mi pátápátá, bàbá mi àgbà pátápátá. Àṣẹ. Wọ́n ti fọwọ́ kún lọ́hùn. Ìyá àgbàdà. High Bishop Májò bàjá òrìṣàṣà. Ẹ̀wà gbé fún Májàsọ̀ láwù. Koiki Media bring the workers at your doorstep. Wọ́n sì ń lọ ní bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ní àgbègbè Sókà nílùú Ìbàdàn níbi tí àwọn ẹgbẹ́ àpapọ̀ akíkanjú wọ́n ti wá kí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho káàbọ̀ sílẹ̀ bàbá wọn sílẹ̀ bàbá wọn sí àyè. Ẹ bá wa ṣe Koiki Media. Lórúkọ gbákejì mi láwòrò ṣàṣà Alhaji Nurdeen Ọládélé Arágbájá Akéwọládé rògùn àgbétìrà kàbìtì tẹrù jàgídí jàgbọn padà. Àwùṣe ìlú Àwòrò Ṣàṣà wà àti gbogbo Àwòrò Ṣàṣà Odùduwà. Jagunjagun ni wọ́n tó ọmọlúàbí ni wá. Ìyẹn lọ tó ló pọ̀ lẹ́ o. Kára máa ṣe ẹ máa kó pọ̀. Ọkọ̀ mi balẹ̀. Lọ́nà tí mo ti fáwọn ọmọdé dógó lọ́wọ́. Ṣé ẹ rá láyìí? Koiki Media bring the work closer at your doorstep. Aláyìí àpapọ̀ akíkanjú rẹ̀ ní torí mo ti pé tèmi jẹ́ méjì lọ́dọ̀ àwọn oníyàwó ní àpapọ̀ akíkanjú. Ọpẹ́ agogo yìí ka wákàtí ọjọ́ kó má ka wákàtí yín sí rere. Koiki Media bring the work closer at your doorstep. Kó má kà sọ́mọ, kó má kà sáà kùbà rẹ̀ ọ̀rọ̀. Ó sì ń lọ níbi bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho. Ẹ̀yin náà rà ní ìkàyé ọ̀pọ̀ àdìrúlà. Kókìkí náà máa pọ̀ sí. Koiki Media bring the work closer at your doorstep. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Kókìkí yìí kó pọ̀ kárí ayé òkìkí kọ̀. Ìyẹn jẹ́ bẹ́ẹ̀. Ìyá aláya wa Yàjagun wọ́n ti fọwọ́ sí. Lórúkọ Aṣímọ̀ olówó tọ̀kẹ́tọ̀kẹ́ Albert Adépọ̀mí ìyẹn rí gbákejì mi ní àpapọ̀ ìtọ́jú o. Lórúkọ lè máa mú ilé àfàdádà pòmù. Lórúkọ Ambaliu Ìmọ̀. Èmi rè ń fún wọn lóye. Àti ìyá àjẹ́ àgbà. Ẹ bọ́ra kọ́ṣó ìyá òrìṣà sí. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹjẹ́ àdínkù síta, ẹjẹ́ àdínkù síta. Koiki Media bring the work closer to your doorstep. Báyìí ló ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá níbi tí ẹgbẹ́ àpapọ̀ akíkanjú sí wá kí wọn káàbọ̀ padà sí ilẹ̀ bàbá wọn àti ẹgbẹ́ Àwòrò Ṣàṣà sí àyẹ̀. Ṣé ìrá láyìí ẹnìkan lẹ́gbẹ́ àpapọ̀ akíkanjú orí kọ òyìnbó lẹ́pẹ̀tẹ́ òyìnbó náà wí wa lórí ọmọọba lálẹ́dí Ọ̀yọ́ rẹ̀ ọba nígbà lórí mo fi jẹ lọ́rọ̀ ọmọọba lálẹ́dí Ọ̀yọ́ Prince Ibrahim orí kọ òyìnbó lẹ́pẹ̀tẹ́ yìí ẹ jẹ́ kí nǹkan kẹ́ gbọ́ ó ní Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Today we honor not just a man, but a spirit of courage. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, you stood firm when standing was dangerous. You spoke boldly when silence was safer. Yes.
When fear tried to silence a people, you chose conviction over comfort. To be blacklisted is to be rejected by power. To endure it without surrender is the mark of a warrior. And Boyibo. Love for your people, love for dignity, love for the right to live without fear, through trials, exile, and opposition. Your spirit remained unbroken. Yes. Today, as freedom meets you again, we the Akikoju warriors rise in gratitude. Thank you for reminding us that courage still lives. Thank you for showing that leadership requires sacrifice. Thank you for providing that one determined voice can awaken a generation. Igbo Osha, your resilience has become a banner of hope. We salute you. The lion roared and victory listened. Hallelujah! Ọmọ bàbá lè di Ọ̀yọ́ òkú gẹ̀ẹ́sì o ọpẹ́ ó tún kù lè bọ́rọ̀ ẹjọ sáà ẹ sọ Koiki Media bring the world closer to your doorstep. Àwọn ayétòrò yé wa àwọn lè bá láyé wá o. Ẹ̀jẹ̀ kóró gbẹ́rù kó má sáríwó ayétòrò bàbá pẹ̀ ṣe nítorí ìjọba àkókò ẹgbàyẹ sọ́hùn ó tún kùnà rè bọ̀rọ̀ àpapà kíkọjú torí gbogbo gba à ń wá bẹ̀yẹ̀ àjẹjẹríkà àjẹrẹsì ìjọ èmi wá ẹja tútù rèé mo jẹ ọ̀bọ̀kọ níyẹ̀dá ẹ̀yin lè kọ́kọ́ bọ́ wá síwájú bẹ́ẹ̀ ṣe ń ṣe nù ìgbẹ́ wa dé yìí wọ́n pé kẹ́ máa fi lè ṣe fẹ́jẹfẹ́jẹ díẹ̀díẹ̀ fáwọn àwọn ẹ̀ṣọ́ kì í ṣùgbà yín o ebi kò ní pa wọn àṣẹ kò ní pa yín o ìyẹn jẹ́ bí àpò rẹ̀ sì lè ayé kò sí torí táwa pé kẹ́ ẹ máa wọlé kẹ́ ẹ tó máa jáde ká máa bọ́ra lẹ̀ ṣé èyí kéèyàn pé kí n bá gbádá ní ìsìn kí n kọ́kọ́ wọ aṣọ akíkanjú àfàkọ́jú kí n tó lọ́wọ́ ṣe àpapọ̀ àwọn ọlọ́run má sọ ní ẹ̀jú wèrè ọ̀sán gan torí náà àpò bẹ̀ bẹ́ẹ̀ bá dé wà fi ya fọ́tò ẹ̀ sẹ́ǹdì rẹ̀ sí wa ẹgbọ́n àbẹ́ ẹ̀gbọ́n àwọn òrìṣà náà tún tẹ̀lé o tèmi jẹ́ méjì lọ́dọ̀ ìyá mi bí òbí kọ́ o yóò mú ọmọ rẹ̀ òun dẹ̀ tún nẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ṣé wàá rí torí bàbá tí ń fàágùn àfẹ́ kí ooru mú bàbá lákòótán ẹgbẹ́ àwòrán ṣàṣà Ọmọdúdúwà ẹgbẹ́ àwòrán ṣàṣà Ọmọdúdúwà wọ́n so màálù ṣẹ́ṣẹ́ kan sóde akíkanjú àwòrán ṣàṣà jagunjagun ni wá ọmọlúwàbí ni wá. wọ́n pé kẹ́ ẹ má fi ṣe súyà fọ́wọ́ jagunjagun kó tó wọ́n má lọ kékulé gbọ́ kó sọ fún toko kájọ gbọ́ kó lọ́rùn fún òbẹ̀. Jésù Kristi àkókò tiwa rè. Iye àní bàbá. Òòtà bàbá wa. Àní bàbá. Hello, ẹ̀jẹ̀ kóró gbẹ́rù. Jésù olùgbàlà tiwa lákòókò ire. Èmi kò bá Jésù o. Àlọ́bí tíá. Àlọ́bí Mọ̀mọ́dù sàlàládì wà sàlámọ́ tiwa rè. Èmi kò bá mọ̀ mọ́ o. Ògún rè, Ṣàngó rè, Ọya rè.
Ọbàtálá rẹ̀. Ọbàtálá rẹ̀ ọba tá àṣà bá takuntakun lóde ìrọ̀. Èmi kò báwó ṣùgbọ́n mo fẹ́ bàjá sọ̀lá. Òrìṣà ti wá nù. Ó ti jìyà tó. Òun rẹ̀ ṣẹ̀wọ̀n. Májàsọ́lá rẹ̀ ṣẹ̀wọ̀n. Ìwọ kò ṣẹ̀wọ̀n. Èmi kò ṣẹ̀wọ̀n. Ẹ̀yin kò ṣẹ̀wọ̀n o. Gbogbo ìjàpára òde ìjà ìní àbọ̀wọ̀n ará ayé ń sọ. Àṣejù rẹ̀ pọ̀. Ṣé òun nìkan ni? Ó bẹ̀nu já wáyà. Èmi àtọ̀wọ́n ẹṣí gọ̀gọ̀pọ̀ ní London. Ìṣà máa fi jàpẹ́ ta. Mo níjọ́ bá ti sọ̀rọ̀ Májàsọ́lá láì dá ògbónú pa ẹ̀. Ṣé torí ọmọ yẹn n rè kó ṣe wá kú sẹ́yìn ó dí? Ṣé ilé olóṣèlú Májàsọ́lá yàtọ̀ sí olóṣèlú ẹlòmíràn? Torí ń gba bàbá ìṣù wà ní àgbo òṣèlú gidi, àgbọ́ gudugudu tó fẹnu ara wọn sọ pé wọ́n ń ṣe. Ẹni bá gbalẹ̀ onílẹ̀, orúkọ Májàsọ́lá lọ́kọ̀ orúkọ mi sílẹ̀, ọkùnrin ńlẹ̀ rẹ, òṣèlú tiẹ̀ ni. Ẹni tó bá yóò jẹ, tó bá sá Májàsọ́lá nígbà tó ń ṣòṣèlú, wà á rí ìdáǹdè òṣèlú tí wọ́n nìyàn. Òṣèlú ọ̀dájú wà, òṣèlú Yorùbá ṣé wá rí ní ìsinyìí ìwọ ìbá pé kò pariwo Yorùbá nation ó tẹ̀lé olóṣèlú wọ́n náà lọ ṣẹ̀wọ̀n wọ́n akọ́kọ́ lọ ṣẹ̀wọ̀n náà àwọ̀ ẹnu ló ṣe òfin ilẹ̀ àwọn bàbá wa náà bẹ̀rẹ̀ náà padà ibẹ̀ ló wà padà sí Yorùbá jọ rí wa àwọn ní wọ́n lè support wa tí ó fi ṣe é ṣe àfikà àkọ́kọ́ dúró tì wọ́n àwa máa kọ́kọ́ dúró tì wọ́n àwa dèrè rẹ̀ pé bàbá wa ẹ wà pẹ̀lú wa. bó ṣe jẹ́ nìyẹn o ká má wù kátàkátà o ṣé wàá rí gbogbo àwa ọmọ Yorùbá nation pátá ibi bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ló ń darí ewé oko gbà o ibi Májàsọ́lá bá darí wá sí la máa tẹ̀lé wa. kò jẹ́ ní kó wá wò gbẹ ó pé ká lọ rẹ́gísítà máa rẹ́gísítà lọ́la. torí pé kí ni ẹni máa mọ́ bọ àbí kó ṣe bí ọ̀bọ ó sì ń gbìmọ̀ òun náà pín dáadáa. Koiki Media bring the work closer to your doorstep. Alákàájí wọn délẹ̀. Òní ni ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Koiki Media bring the world closer to your doorstep. Alábàájí. Àkọ́bí ọmọ wọn débẹ̀. Ọ̀tàkùnrin pín sẹ́ bóyá Koiki Media bring the world closer to your doorstep. Àṣẹ Èdùmàrè. Bí ọba ṣe ń lọ wọ́n bá ti àpúrúfẹ̀ bàbá á máa ṣàlàyé bá ṣe fẹ́ pín ká lè sí dáadáa káwọn náà sọ pé àbámọ̀ ká tẹ̀lé gbé fún àwọn tipẹ́ gan àlàáfíà ọba ti wà tipẹ́ yóò ní ká sì ṣe o ṣe mo dúpẹ́ gan. Koiki Media bring to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sí à ń yẹ. Lágbọ́n lè yà fọ́tò. Samson. Koiki Media bring the word closer to your doorstep. Òun náà ni ẹ ti gbọ́ yẹn bí ó ṣe ń lọ ṣé ó ti yé gbogbo ẹ̀yin wọn ni wọ́n pé báyìí iná lẹ ti gbọ́ yẹn o. Igboho dey for us, Igboho dey for Yoruba land. If you no hear, go and hear.
ẹ máa bá wa ká lọ òun náà lẹ ti gbọ́ yẹn ṣó ti yé Ọlọ́run Elédùmarè á bá wa pẹ̀lú yín ẹ má gbàgbé láti bá wa subscribe sórí channel wa sórí YouTube channel. ẹ má gbàgbé láti pẹ̀lú mẹ́mbà wa ní YouTube náà pẹ̀lú owó kéréje ẹ̀yin náà ẹ ṣàtìlẹ́yìn ẹ mọ̀ pé iléeṣẹ́ yìí pé Koiki Media bring the work closer to your doorstep iléeṣẹ́ Koiki Media mú gbogbo àgbáyé wá sí ẹnu ọ̀nà yín àtúbẹ̀ máa tẹ̀síwájú ìgbà ẹ̀jọ̀ ẹ kún wa lẹ́yìn ẹ tì wá lẹ́yìn àwọn kíní GoFundMe náà ẹ bá wa support wa ní gbogbo ọ̀nà láti lè rí pé iléeṣẹ́ yìí tẹ̀síwájú iláyé gbogbo wa á tẹ̀síwájú wọ́n sì gbé Koiki Media bring the work closer to your doorstep. òun náà lẹ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti gbọ́ pé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n wà pẹ̀lú ilẹ̀ Yorùbá o ṣó ti yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má tẹ̀lé wọn ní wọ́n pé Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú yín once again Koiki Media bring the world closer to your doorstep.